كون جماعة. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أرشد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا. قال قد أوتيت سؤلك يا موسى. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة Gbogbo tó tóbi láyé abẹ́ títóbi Ọlọ́run ọba ni wọ́n wà. Ẹ̀yin ìlú Ànábì Muhammad láyé wá ní wàásù wa lálẹ́ yìí. Ẹ wo bí ayé ti kéré. Ẹ wo bí ayé ti yẹ̀yẹ́. Ẹ wo báyìí ò ṣe jámà kankan lọ́dọ̀ Ọlọ́run ọba tó dá wa tó dáyé. Láì jẹ́ ẹjọ́ sóní tàbí sàbẹ́kù ìyá wa ìyá lẹ́wọ̀ Ummu Kulthum. Ọba tó dá wáyé òun náà ló tún pè wọ́n padà. Àwa náà ta tún ṣẹ́kù láyé nǹkan kan ògbúwọ̀dọ̀ fi wá lọ́kàn balẹ̀. Ìgbà táàrò kan pa máa lọ, ìgbà náà ni a máa lọ. Ìgbà táàrò kan bá kúrò láyé, ìgbà náà la máa kúrò láyé. Àwọn ìlú mọ́rin Ọlọ́run ti jó ìwà nínú Kùránì nílẹ̀ ayé. Àwọn ìlú mọ́rin Ọlọ́run jó ìwà bí ayé ò jámà kankan nínú Kùránì. Ọlọ́run ìwà mali hayatu dunya illa mata'ul ghurur. Ẹ̀kọ́ wíyàn náà. Wa mali hayatu dunya la ilaha illallah. إلا متاع الغرور. وما الحياة الدنيا إلا متاع الغرور. Ọlọ́ni gbogbo wọn bàbá tó wáyé máyà, ìwọ ìyá tó wáyé máyà, ọlọ́ni ọmọ tó ń pè láyé lójú ọ̀wá máyà. وما الحياة
dunya. Ọlọ́run ìṣẹ̀mí ayé tàwa ìkọjá máa ń kankan lọ́dọ̀ àwọn ọba kọjá kankan. Ọlá adùn díẹ̀ ọ̀bìnrin mọ́mí ìtànjẹ láyé ẹni tó lówó adùn díẹ̀ ní ẹni tó lọ́lá adùn díẹ̀ ní ẹni tó nípò adùn díẹ̀ ní ẹni tó níyì adùn díẹ̀ ní ẹni tó lágbèéga adùn díẹ̀ ní tí ń fẹ́ ní mo rí ọlọ́ni díẹ̀ náà ní adùn. Ọmọdé ayé tó dunya illa mata'ul ghurur. ọ̀sìn mọ́mí àwọn àfáà wọn ni wọ́n ọba lọ́dẹ́yé. ọ̀sìn mọ́mí káwá lé ayé ká pa àwọn àfáà ní kòkó láyọ̀. wọ́n ní inna Allah ọlọ́ọ̀bá tẹ̀rí ni yóò ti dunya liman yuhibbu ẹni ọba wọ́n ọba àmàtálọ́yà ayé àní olówó láyé àní ọlọ́lá láyé àní kò nípò láyé àní kò ní bíbí àní kí ilẹ̀ ọmọ arọ́ fún orí bá bọ̀ ilé sì máa rán bàbá wọn náà bá ṣe bẹ́ẹ̀ fún yàn wálé máa ń láyò nípò kódà ẹni tí ọba nífẹ̀ẹ́ rẹ̀ á fún láyé ẹni náà ọba nífẹ̀ẹ́ àti ayé síwájú rẹ̀ ẹni tí ò nífẹ̀ẹ́ àtúmọ̀ àti ayé síwájú rẹ̀ ẹ̀wọ̀ kọ́ọ́rù rẹ̀ ọba tẹ̀lé mọ́ mẹ́rin kọ́ọ́rù náà náà ọba ò nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run sì ti ayé lẹ̀ fún. ẹ̀wọ̀ fìrí àwọn rẹ̀ bó ti jí ọ̀tọ̀ ọlọ́run bá tó tọ́lọ́run ọba ọ̀gbá tiẹ̀ ni ọlọ́run ti ayé lẹ̀ fún. ọlọ́run ni akọ wa lówó nu ayé kọ lọ́lá kò tó láyọ̀ kò túmọ̀ kọ́lọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ láyé ayé dọ́gà. لا إله إلا الله أنما الحياة الدنيا لعب ولهو وما الحياة الدنيا إلا متاع الغرور وما الحياة الدنيا كما كقرآن إلا متاع الغرور لا إله إلا الله والحياة الدنيا إلا متاع الغرور. ولكنه لا يؤتي الآخرة أو لا يؤتي الإيمان. Ọlọ́run ọba ò ní fúnni lágbára àti máa palẹ̀ máàlìkì àmọ́ kalẹ̀. Ọlọ́run ọba ò ní fúnni kan lágbára àti máa ríran àkókò kí. Ọlọ́run ọba ò ní fúnni kankan lágbára àti máa ṣiṣẹ́ rẹ̀. Ọlọ́run ò ní fúnni kankan lágbára àti máa rìnrìn rẹ̀ àti sọ̀rọ̀ rẹ̀. Illa limani ahabba. Àfẹ́ni tọ́lọ́run ọba bá nífẹ̀ẹ́ sí. Ọba ti bára rẹ lẹ́ni tí ń kírun àkókò máa mà pé ọba nífẹ̀ẹ́ rẹ. Tó bá bára rẹ lẹ́ni tí máa ń dẹbí pọ̀ gbàgbọ́ ọba nífẹ̀ẹ́ rẹ. Ọba rẹ níbi àwùjọ àwọn tí wọ́n ń gbọ́dọ̀ ọlọ́run bàbá yìí ọlọ́run ọba nífẹ̀ẹ́ rẹ nǹkan wáyé mọ́yánu. وما الحياة الدنيا Ẹ bá gé oúnjẹ náà. إلا متاع الغرور وما الحياة الدنيا إلا متاع الغرور. Ọ̀sìn mọ́bìnrin. Ẹ̀wọ̀ ayé báyìí. Àwọn àfáà wọ́n ní àdùnìyá lẹ́ńsátì líbùlù kìlì àgìrọ́ọ̀dì. Ẹ̀yà àfáà àdùnìyá wọ́n ní ayé nì tí gbogbo wa ń lé bí èmi náà fẹ́ lé ayé. Mo fẹ́ lówó, mo fẹ́ ra mọ́tò, mo fẹ́ kọ́lé. Àwọn àfáà wọ́n ní a máa lé ní lẹ́ńsátì líbùlù kìlì àgìrọ́ọ̀dì. Ayé kìí ṣe bí tá a fi máa ń bá gbogbo ń ta bá fẹ́ mẹ́rin. Ìyàwó àyálà ẹwọ gbogbo táwọn náà gbẹgbẹ ọdún náà fẹ́ jẹ́nu ayé. Ẹwọ gbogbo náà fẹ́ ṣe. Wọ́n fẹ́ wọ́n kọ̀ gbogbo tí wọ́n fẹ́ kọ̀ ni wọ́n rí. Àmì ìtọ́jà kádàrá wọn pé dandan ni wọ́n mọ̀ kú. Èyí tí wọ́n bá ṣe báyìí ó di tiwọn báyìí.
ìwọ̀n tó bá kí ó di tiwọn àwẹ̀ tó bá gbà ó di tiwọn sàárà tó bá ṣe ó di tiwọn àsàlátù tó bá ṣe ó di tiwọn gbogbo ẹ̀ tó bá yọ bẹ́ẹ̀ ẹ̀sìn lọ́hùn àwọn lágbájá náà tó ṣe kíní kan kọ́ ìyá náà bá ti jòkó yọmọ òun wọn wáyé o wọn máa rí bàbá yìí o torí wọn ti mọ aládàá bàbá yà wọn ò ní wá mọ́. wàhálà ayé tó dúnìyà. La ilaha illallah. ilá àmàdá ẹ̀wọ̀n yìí. ẹ̀jẹ̀ bá dé Kùránì. wàhálà ayé tó dúnìyà. ilá àmàdá ẹ̀wọ̀n. àdìsí kan bẹ́ẹ̀ tí mo gbọ́ látẹ̀dọ̀ Ànábì wa Muhammad. àkàràkẹ́ bá ń pa lọ níbi náà jẹ́mọ́. àdìsí náà mọ̀mìnì tó bá gbọ́ àdìsí náà ó tó kọ́kọ́ yẹn lẹ́kún. bàbá ajíbó. Ànábì ní àdùnníyá màlẹ́ọ̀nàtún ayétaari ni màlẹ́ọ̀nàtún ìta ti sẹ́bílẹ̀ láyé ọlọ́wọ́n bá sẹ́bílẹ̀ ayé ọlọ́wọ́n bá gan káyé kú. Àdùnníyá màlẹ́ọ̀nàtún ọlọ́ni ayé gangan sẹ́bílẹ̀ tọ́mọ́lẹ́ àṣẹ́bílẹ̀ yẹn aláàlẹ̀ tọ́mọ́lẹ́ àṣẹ́bílẹ̀ yẹn ìtẹ́ ń pè bẹ́ẹ̀ ni pé a ti gbé gbogbo tí ń jà ánú kù nínú ayé nù. ọlọ́ni ayé mi kankọ́ adébíní wà màlẹ̀ òun máa fi hàn gbogbo tí tó ń bẹ nínú ayé ọlọ́wọ́ bá sẹ́bílẹ̀ àwọn èèyàn ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bá sẹ́bílẹ̀ wọn gbogbo ẹ̀dọ́ ọlọ́ọ̀ ti ń bẹ nínú ayé ọlọ́wọ́ bá sẹ́bílẹ̀ wọn. Ànábì wa illa ma kana lillahi minha àwọn nǹkan tó lọ́wọ́ bọ̀ sẹ́bílẹ̀ nínú ayé nìkan làfi tí ń bá ń bẹ nínú ayé tí ń bá ń ṣe tọ́lọ́wọ́ ọba ọlọ́wọ́ bọ̀ sẹ́bílẹ̀ wọn. ẹni tó wà láyé tí ń sin lọ́wọ́ bá lásìkò ọlọ́wọ́ bọ̀ sẹ́bílẹ̀ rẹ̀ wọ akíwọ̀ kó ìrọ̀ ráyé wá bá wọ. wọ́n bá lè hayatu dunya. bàbá tí ń kírun àkókò wọ́n bọ́ bẹ̀ òsì wọn. ìyá alásàlátù ẹ bọ́ bẹ̀ òsì wọn. ẹjẹ dúpẹ́ ẹjẹ wo dúpẹ́ yẹn máa gbà sí bẹ́ẹ̀. àtàwọn òbí gbé kíláàsì ibi dáwà yìí lọ́lọ́run kọ́ là ń lè yín jẹ̀mọ́. illa ma kana lillahi azza wa jalla minha ẹni tọ́lọ́wọ́ bọ̀ sẹ́bìlì nínú ayé lẹ́ni tí ń bá ń ṣe tọ́lọ́wọ́ ọba nínú ayé. wọ́n bá ti jí láwọn ọjọ́ kan tó bá ti ṣe tọ́lọ́wọ́ ọlọ́run ti sẹ́bìlì ọ. bọ́lá lọ́sùn lálẹ́ wọ́n náà máa bí ààrẹ wò pé iṣẹ́ ààrẹ èwo ló ṣe lónìí ó ní àyíká mo lè dúró làpọ̀ lè bọ́ sọ́wọ́ náà. àwọn sì lè mọ́ bí ni ayé ta wà yí ayé àti ká mọ níwọ̀n àti ká mọ ayé níwọ̀n wa. Umar bin Khattabi radiyallahu anhu ẹ̀ bá sáà mìíràn dáadáa. Ali khalifatu athanifa nabi àròlé ẹlẹ́ẹ̀kejì. bàbá tí màá kí ọlọ́mọdé àdáyé yín pẹ́. ọlọ́mọdé àbá yọ́nú yíya wa. ọdún ẹ̀mọ́ mi ni Ali khalifatu thani àròlé ẹlẹ́ẹ̀kejì Umar bin Khattabi. ó ní mọlọlẹ kí anabi lọ́jọ́ kan. sallallahu alayhi wa sallam. ẹ máa ń pariwo anabi dáadáa. sallallahu alayhi wa sallam. ó ní mọlọlẹ bí anabi wò mo wá dé inú ilé anabi. wọ́n ní anabi ń kọ́ wọn ní sùn lọ́wọ́ mo wá wọnú bálọ̀ ọmọ bá anabi bálọ̀ tọ́tọ́tọ́ tẹ́ra alẹ́ ti ń sùn. ọ̀nì ń jọ́nà wàhùwà ala saririn mo bá anabi lórí ẹni tó sùn. ala asir eri ẹni ló sùn alif kódà ẹni tí mo bá náà ẹni onígi náà máa ń hun ẹni ọ̀yá yàgbá yìí ẹni òré oníbẹ̀ mo bá níbi tó ti sùn sí. àmọ́ wọ́n fọ́ra balẹ̀ alábi iwájú ọba mẹ́rin jòkó nígbà tí wàá jí ọ́nìyà wàkọ́nìyà sáwọ̀lì àṣírù fi jáǹbì yìí mo wá rí gbogbo páríkì ànábì gbogbo ẹgbẹ́ ànábì ẹni wọ́n ti wá falà sí lẹ́kẹ̀ẹ́ ẹni tára bíbí sùn ọ falà sí lẹ́kẹ̀ẹ́ mọ́rùn ní wíbẹ̀ o ní mo ti wá rí náà ó ní fọ́nbà kẹ́ẹ̀tù mo bá kú sẹ́kún
ní bá ń sọkún anábì ọmọ tẹ́ pa mí lẹ́kún èmi mọ́ olùmọ̀ kà kú lẹ́kún ní ká sọkún rẹ̀ ni. lábì bá ta òun wípé yáwù márùn máa yùbù kíkì máa yùbù kíkà máa yùbù kíkì kọ́ máa yùbù kíkà àbùká yùbù kí wọ́n márùn máa yùbù kíkà kí ní pa ilẹ̀kùn ẹkún yìí pọ̀ ọlọ́wà kí wá ní tọ́fọ̀ ọ̀sẹ̀ tọ́wọ́ kí ẹkún mọ́lẹ̀ tọ́ dákẹ́ mọ́ wọ́n márùn kí lọ́ fẹ́ ẹkún. Umaru yá ìwé ìṣẹ̀lẹ̀ ọba yìí sunkún. Sallallahu alayhi wa sallam. Ó ní màá sunkún. Arábìnrin kí ló fẹ́ kún. Ó ní tó fẹ́ kún ni pé tata kárìtù kì í ṣerọ́ wà kọ́lé sọ̀rọ̀. Ó ní tí mo jòkó tí mo bọ̀ yíyan ni mo ti rántí ọba àlù Kísírà. Ọ̀kan nínú àwọn ìlú ayé nígbà náà tí wọ́n ń sọlá tọ́lá àwọn lágbára tó sì jẹ́ kèfèrí lọ́ba Kísírà. Wọ́n kọ́ ẹ́ sọ̀rọ̀ mọ́ra tí ọba àlù kọ́ ẹ́ sọ̀rọ̀ àwọn méjì tàwí ọba ni wọ́n ọlọ́lá ni wọ́n wọ́n lágbára púpọ̀ àmọ́ kèfèrí ni wọ́n wọ̀ gbọ́dọ̀ ń gbọ́. La ilaha illallah. Mọ́rù ni mo rántí wọn ni wọ́n ni mo tún wọ́n rántí máa kánná mi ń sàátì dùnìyà mo wá rántí pé ìjẹ́ kèfèrí wọn ẹ̀yà wa àtọ̀bà Kísírà àtọ̀bà Kọ́ísà ìjẹ́ kèfèrí wọn wọ́n tún wọ́n ń gbádùn láyé wọ́n ń lọ láláyé wọ́n rí nǹkan fẹ́ láyé wọ́n rówó láyé àwọn kèfèrí wọ́n ń gbádùn yìí. Ó ní wọ́n ń ta Rasulullahi ìwọ sí lànàbì ẹ̀ bá ń pariwo ànábì jama. Sallallahu alayhi wa sallam. Tòun ti já ànábì rẹ tó dá pé ìwọ lọ́wọ́ bá rántí gbogbo ayé wà kọ́ ní àtọ́rọ̀ lè àṣírù bíjàmbíkà ṣàrífì ìwọ tó mú ajá ànábì náà tọ́lọ́ wọn bá fi ọ́ ránṣẹ́ ó fi ọ́ sànù gbogbo ayé àtọ́rọ̀ lè àṣírù ìwọ tún wá lè ní tún wá ń fa ìlà bíjàmbíkà ṣàrífì tòun ti já ànábì rẹ tòun ti bó ti níyì tó tòun ti bó ti lọ́lá tó ẹni tí wọ́n ń fọ́ àlàṣẹ ọ̀rẹ́ báyìí inú mi bàjẹ́ pé ìyá ń jẹ́ àwọn mùsùlùmí. Wa mal hayatu dunya. Ànábì lọ́lá púpọ̀. Illa mata'ul ghurur. Ẹlẹ́kẹ̀ẹ́ bá ń dẹ́kun wá lè dáadáa jẹ́ Wa mal hayatu dunya illa mata'ul ghurur. àwọn kìlẹ̀ fún mi ni ẹ bá ń pariwo ànábì dáadáa kí n gbọ́ jàmá. Sallallahu alayhi wa sallam. ẹ̀ ń gbọ́ làbá yìí náà. Umaru ní ti ń pa mí lẹ́kùn nù. Ọba Kẹ́yísà àtọ̀bà Kísírà kèbèrè ni wọ́n mọ̀ gbọ́dọ̀ wọn bá gbọ́ wọ́n sì ń gbádùn. Àlùbíyá ìwọ Umaru èrò rẹ ni pé gbogbo ẹni bá ti jẹ́ ní ọlọ́run ọba láyé àti káwá gbádùn kò sínú ìròyìn ẹni ọlọ́run o. Ẹ gbọ́ àfà yìí. Káwá tí ayé lẹ̀ ká tí ayé lẹ̀ kí wọ́n máa gbádùn kọ́ máa wọ aṣọ tó bá gbà mú kọ́ máa gun mọ́tò tó bá gbà mú kọ́ kọ́lé tó bá gbà mú kọ́ máa lo gbogbo tó bá gbà mú èyí kò sínú ìròyìn tá a fi dé ẹni lọ́wọ́ mọ́. Alábìyá àwọn Umaru alábìyá àwùláyì àwọn tó rí ni ọba Kẹ́yísà àtọba Kísírà àwọn méjì tó dákọ̀ ni àtàwọn bíi wọn tabatun ló lálàyé àyẹ̀bí ni ó ti láti láwọn máa tó yìí bá tù máa fi àyà ti hìm abdùnìyà àyẹ̀bí ni ìgbádùn tí wọ́n máa gbádùn lálìkìyàmà ìdẹ̀ra tí wọ́n máa lò lálìkìyàmà oore tó máa jẹ́ lálìkìyàmà ó ti láti láwọn máa tó yìí bá tù máa gbogbo gbádùn àlìkìyàmà wọn ni wọ́n ti ń lò látàyè. Kọ̀ọ̀kan sí lágàgà àwọn ń gbádùn àwọn ọ̀dálẹ̀ kìyàmà ìwọ̀n ní àwọn wò tó lọ́wọ́ ẹ̀ sì ṣe kà kí yóò jí àlẹ́ kó tó wájú àlálẹ̀ kìyàmà. àwọn tó ní mọ́ mínì alẹ́bí wọn ni wà náà nù ọkọ̀ ọmọn àwa mùsùlùmí àwọn táwọn ń jẹ alẹ́bí ọlọ́wọ́ ọba àwọn àfọ́à àwọn ẹni ọlọ́wọ́ ọba tòótọ́ ó ní ukhirati lana tayyibatuna fil akhirah ìgbádùn táwọn mùsùlùmí lójú àlẹ́ kìyàmà. Mùsùlùmí ò lò wá sógun owó. Mùsùlùmí ò ní gbádùn kankan tó fẹ́ gbádùn láyé. Ò ní gbádùn kankan tó fẹ́ gbádùn láyé.
ọlọ́lá kankan tó bá ṣe láyé àlìkíyàmà ti wá wà la ilaha illallah. Ìyá gbàgbìyà bí bàbá bí. ọmọ ìbọn mìíràn òkútù ní yá lọ kọ́ bá lọ mọ́ mìíràn. Òfúdù ni yá bàbá ètì ìhà gbàbọ̀tì. ọmọ ìbọn mìíràn àfọ́ wọ́n lè pariwo fún ẹlẹ́yẹ̀ yìí kí n bá sọ fún ẹ. Òfúdù ni yá. wọ́n ní gbogbo ọmọ ayé tí ń gbọ́ ọlọ́lẹ̀ yìí. Òfúdù ni yá. àfọ́ ni ẹ mú ayé níbi ń tí. Kàdé ètì ìhà gbàbọ̀tì. ìbọn mìíràn dákúnjọ́ kan ọ̀rẹ́ wọn ayẹ̀mọ̀ bàná nídìí ọ. àfọ́ni kàbẹ́ ìtìlẹ̀ àǹkà bùtì ẹ mú ayé gẹ́gẹ́ bí ilé aláǹtakùn kí ló fà tó fi bẹ́ẹ̀ ilé aláǹtakùn máa dààmú ọmọ wàhálà ọmọ fìtínà lórí ipò fẹ́ kọ́lé yóò wá dààmú kọ́lé wọn lè fi ijọ́ mẹ́wàá kọ́ ó lè fa ìmọ̀ iye ọjọ́ kọ́ ó lè foṣù kọ́ bẹ́ẹ̀ bá wá débẹ̀ yóò wá débẹ̀ ẹ wà lọ lè mú gángan wọ ọyọ kan ẹ sì lè ká gbogbo ilé òdànù báwa náà ti nínú ayé nù. Òfúdù ni yá. Kàdé ètì ìhà gbàbọ̀tì. Mo ní ìbéèrè tí mo bá bí ẹ. Ìbéèrè mi ni pé ìjẹ́ ń bẹ nínú ọmọ ẹ̀dá ènìyàn. Ẹni tí ó máa gbáyé lọ gbére. Ẹni tí ò ní kú ọba àmọ́mẹ́rin. Ipa ọ̀hún ṣe òbára rẹ ni ọjọ́ tí kálukú bá kádà náà ni ó kù. Ìyá wa àyà aláwọ̀ ọjọ́ kan ni wọ́n bí wọn. Ọjọ́ kan ni wọ́n ṣayé, ọjọ́ kan ni wọ́n kú. Àtàwọn tí wọ́n bí, àtàwọn gangan tí wọ́n bí wọn, àtàwọn tó bí wọn, wọ́n mọjọ́ tí wọ́n bí ìyá wa àyà aláwọ̀ àti ìyá àtàwọn àmọ́jọ́ tí yọ lọ. Ọlọ́run sì mú wa rìn báyìí bí ìyá ẹ̀yán ìgbà lọ́wọ́ ẹni jọ Mọ́ndé ní ọ̀pọ̀ sí. Abáni ìjọ ọmọ ìjọ yí orí. Ànàfi dúlé àbútí sáàmà. Abáni àtà alámù ṣètò yí ọpẹ́ ànàfi dùn ní yakuti sáàmà. Abáni mọ́ mẹ́ni ànàfi dùn ní yakuti sáàmà. Ànàfi dúlé àbútí sáàmà. Gbogbo alamọ̀ pé kò sẹ́ni tó máa wáyé tí ò ní rẹ́rìn. Tálẹ́ nínú àtọ́ wáyé tí ò ní rẹ́rìn. Ó dàbí ẹ̀ bá sọ ọ́ mọ̀ọ́sẹ̀ ọmọdé àlè. Yóò ní sọ́nù bá títí kọ́mọ rẹ̀ bíá ọmọ lágbájá rẹ̀ lónìí kò ní wáyé bẹ́ẹ̀ kọ́mọ rẹ̀ rìn. Kàmá fi àyíbùká ìlàbùtì ayé. Àwọn tó ní mọ́bìnì abáni kàmá gẹ́gẹ́ bó ti wá rẹ̀ láyé tí ẹ̀rín ń bẹ láyé fi àyíbùká wù bẹ́ẹ̀ náà lẹ́kún bẹ nínú ayé àyè bẹ́ẹ̀. Kàmá fi àyíbùká ìlàbùtì ayé. Ọ̀rọ̀ ẹni kó àṣẹlẹ̀. Alábìrin bàbá bẹ dá ẹlẹ́rìí ikú mà àmì mẹ́rin làá fún ẹlẹ́rìí ikú èèyàn. Ọ̀nà mẹ́rin mo gbé jà mẹ́rin. Ẹlẹ́rìí ikú èèyàn máa ní ẹlẹ́rìí ikú dà. Ọ̀nà mẹ́rin ni ẹ wá sí. Àbí wọ́n pe sẹ́yìn náà lì kalẹ̀. Bí mo ti kàánú sí lánàá, bẹ̀láyì ayé àlè ìlà àrími. Àbí ìpè sẹ́yìn náà lì kalẹ̀ pé àlí ìdẹ́kọ̀ sórí ikú. Àlí náà mẹ́lẹ́gbẹ̀ẹ́ tèmi náà lónìí. Ẹ bá ń pariwo ọlọ́ọ̀lẹ́ kan náà. Kàmá fi àyíbùká ìlàbùtì ayé. Kàmá fi àyíbùká ìlàbùtì ayé. Adébìnrin yé Àlíyù. Adébìnrin mo pè wá yìí. Ìwọ ọmọ ọkùnrin mo pè é. Ìfẹ́ kó sórí ibú. Èmi náà máa ń pè é lálẹ́ yìí o. Mo wí fún wájú ní ìmọ̀ ní bàbá wọn níta láàrin máa ń da lásà. Bí ìní tàn ọ́. Bí ìní tara mi ìní tọ́ máa tún mo bí. Bàbá kẹrin tí a táwọn bá kó àwọn bàbá gbọ́ yìí kọ̀ dà.
bọ́ bá ti yóò ka nínú àwọn amáyàrin múra ọpọlọ bẹ́ẹ̀ náà kó kó mẹ́ bọ́ bá kó mẹ́ lórí ibu ni ọ́. Òkò ní yẹ́dídù ìfẹ́tà sí àhàzínà. Àwọn ìdìbò mẹ́rin àbí ní yá àlíyù àbí pé wà àlí. Ìwà àlí àbí ní àríbáwò ṣèṣọ́ọ̀lìn ìwà mẹ́rin kan bẹ nínú ṣàkọ́yì nínú àwọn àmì orí ibu lọ́wọ́. Ìwà mẹ́rin ni wọ́n. Àkọ́kọ́ òun ni gòmódùlẹ̀ ayéni kí mo gbọ́ mìíràn. Gòmódùlẹ̀ ayéni. Gòmódùlẹ̀ ayéni gbogbo ìgbà lójú rẹ̀ máa ń le gbogbo sónú kíyàn sónú. Bọ́mọ ike bá dọ́dọ̀ rẹ̀ kó o sì máa gbàpò olórí ikú ni máa ń ṣe bẹ́ẹ̀. Òkò ní yẹ́dídù ìfẹ́tà sí àhàzínà. Ẹgbẹ́ kéwù tí àbá àmúlẹ̀ kéwù ní à bọ̀ bá máa tí wọ́n ń pè láyé. Òkò ní yẹ́dídù ìfẹ́tà Ọ̀pá nìyà á máa jí sínú ayé níjọ́ mi. sí àhàzínà. Hazina hàlà káwọn nìyí hazina yóò jí ìbànújẹ́ jọ́ mi. ويسعد بالسرور على الإنسان. Ó ní ẹni wá jí pẹ̀lú ìbànújẹ́ jọ́ mi kò tún kílẹ̀ tó wá sọ lọ́wọ́ fi tún wá dùn náà padà ayé ní jẹ́bẹ̀. لا إله إلا الله. Ìtumọ̀ rẹ̀ ní pé ìdùnnú díẹ̀ ìbànújẹ́ díẹ̀ bá ti máa méjì ẹ̀ máa yé nù. الله. Á sì ní mọ́mìnì ọ̀nà kan ṣoṣo láti máa lò dùnnú lọ gbére. Bí ẹ bá gbọ́dọ̀ bá ti dùn ọ́ bí ẹ̀yẹ́ òun wọ́n máa lóyún lọ gbére ni. الله. Ọ̀nà kan ló ní ẹ̀ sì máa ló bànújẹ́ lọ gbére. Bọ́lá bá ti ní bànújẹ́ jẹ́ tiẹ̀ bí ẹ̀yẹ́ òun wọ́n máa lọ gbére ni. Níbo ọ̀nà náà òun là ní kìyàmà bọ́lá bá ti kí ọlá ní kìyàmà wọ́n máa lò kẹ́hùn lọ gbére ni. Bó ló ti wá wù àkẹ́ ìwà kẹ́lẹ́ wù yìí. Bọ́lá bá ti ní ọwọ́ náà lálẹ́ kìyàmà ọwọ́ lọ́lọ́nà. Òmù kanu tiẹ̀ bọ̀ọ̀nù. كلا بغداد. Àfọ́ní ọ̀rà àwọn ọ̀sẹ̀ ìbọn obìnrin alẹ́bí ní gbòmọ́dùlẹ̀ ayẹ́nì ẹ̀yà wa gbòmọ́dùlẹ̀ ayẹ́nì. Ní a máa lé ní gbogbo gbà máa fojú pọ̀ kọ́ wá dinú ní a máa gbà tínú rẹ̀ ń dùn sígbà tínú rẹ̀ ń bàjẹ́ alẹ́bí ní bẹ́ẹ̀ bá dọ́ lórí ibú mẹ́sẹ̀ yóò mẹ́ni lérí ibú nù. كلا بغداد. Àwọn ọ̀sẹ̀ ìbọn obìnrin ẹlẹ́ẹ̀kejì táfi lé lérí ibú mẹ́ alẹ́bí ní kò sí wọ́tú lè kọ́ líbi ọkàn líle bá ní tọ́kàn rẹ̀ bá lè kí wọ́n pè lọ́kàn líle. نعم. Bí náà ń pè lọ́kàn líle ìdá ń pè lọ́kàn líle ni pé ẹni tí ń ṣiṣẹ́ ẹkú kan tí ò da táwọn sọ fún pé ẹ dáwọ́ sí ẹkú yìí ò da ẹ fi sì náà lè ẹ má sọ gbogbo mọ́ ẹ má bà tìyàn jẹ́ mọ́ ká dẹbírù yẹn fílẹ̀ tó wá ta púpẹ̀ bẹ́ẹ̀ ti pa alẹ́ náà ní bá ti máa ṣe lọ́nu àwọn bàbá tó bí ọsí wá sí agbọ́ káfọ́ lágbó tiẹ̀ náà irú ẹni náà ọkàn rẹ̀ lẹ́nu wá sí òwò bẹ́ẹ̀ lérí ibú náà gbòòrò. كلا بغداد. Èmi kú ọmọ wí bẹ́ẹ̀, alábìrì ló wí bẹ́ẹ̀. الدنيا خليل. Àwọn ìfọ̀ mi ni àǹfààní látẹ̀kì tààrà. ألا تغتر. Àǹfààní ọ̀gbọ́dọ̀ gba ìtàjẹ́ ọ̀gbọ́dọ̀ gbàtàjẹ́ ayé. الدنيا خليل. Àwọn ìfọ̀ mi ni àwọn ìkàlí ní gbogbo ìwà yomi ń pè yí lálẹ́ yìí gbogbo ẹ̀yìn jàmá ẹ má gbàtàjẹ́ ayé. فإن بروها Àbáni ẹ̀ máa tẹ́ pè ní tàjẹ́ ayé ni. ما البلاء. Láyé bá tẹ̀yàn jẹ fọ́ títí tí máa kẹ́gùn yàn ní ìbánújẹ́ sí ọ̀mọ̀ lọ bèrè. فإن بروها ما البلاء. Ẹ yá bí ara lójú ayé wa ló ṣe wo òpìtàn fún wa. Nígbà Bùkọ́lá débẹ̀ tó gbà lọ́wọ́ làwálì mú òpìtàn rẹ̀ fún wa. Níjọ́ Bùkọ́lá gbà lọ́wọ́ làwálì ìbànújẹ́ ń bà mí ń bẹ lára Muhammadu Lawal ọmọládé ni. Wọ́n òpìtàn rẹ̀ fún wa. Ìlú kanjọ́ náà ìdí àpẹ́ ó fẹ́ lè má ṣe wọ̀ àgbàjì wa ń dunnú yọ̀ bí alhamdulilayi ó sì tí kò lé wọn ó dílé wa. Bùkọ́lá lọ tiẹ̀ tán ó ní ọ̀dà àwọn ìmọ̀ ọ̀dà yẹn ní lọ́bi kankan ayé yìí ń bẹ lọ́kàn mi ọwọ́ apè nìgídá pé lábẹ́ mi ní ti fà á máa bọ̀ wá. Àbùkọ́tà ìyá bọ́dù bẹ̀ sílẹ̀ wá gbà àwọn sàárẹ̀ náà wá ń dunnú bí adúpẹ́ láti jọ ìwà làwọn ògbé àwọn gómìnà wọn dúpẹ́ àdúpẹ́ ọ̀yàdọ̀ tiwa náà. Òun náà ó lò kẹ́ni ó lò kẹ́ni wọ́n tún ní àtọ̀ mọ́ kájú wa lẹ́nu irọ́ ayé lọ gbére wọ́n lọ ní ọkọ̀ tún wá sún ka ìdí ìgbà
lọ́dọ̀ àwọn Abdulrahman Abdulrazak àbá àwọn mẹ́rin Abdulrahman Abdulrazak náà ní lò lọ gbére díẹ̀ lòun lò lò mẹ́. ọ̀nà àtàkì náà lọ bí dùnìyà fàlì. torí pé Abdulrahman Abdulrazak gómìnà wa ní Kwara àwọn ni àgbáyé báyìí ní ìgbésẹ̀ tó fún Ọlọ́run fi dáyé. àlẹ́ náà tójú ẹ̀ dáyé kọ́ náwó ẹni tó lè fọwọ́ sọ̀yà pé màá lọ ayé lọ gbére lẹni tó lọ́n bá tójú ẹ̀ dáyé. fa iná dúró máa wà lè bàlá yìí. àti Bukola àti Abdul Fatai Ahmadu Megida èyí tí wọ́n sì ayé kà sí wọn lọ́rùn yìí. Bukola ló bá atúmọ̀lá láti wá sí àkàsí lọ́rùn kó ló ṣe. ìdí ọ̀tá yìí náà ṣe bíríìjì tó ṣe ń jẹ́ oúnjẹ pẹ̀pẹ́ àkàsí lọ́rùn kó ló ṣe. ìdí kan ti ń ka sí ṣé kàtó àmọ́ nìyí náà o. wọ́n ti ń ka o ẹjí wọ́ọ̀rì nǹkan ka o. ayọ̀bẹ̀ ọmọ ẹ̀ ẹjí wọ́ọ̀rì tọ́jà ka o. láàyè àdúgbò ń gbọ́ra báyìí. kọ́lọ̀ kọjá máa rọ́pẹ́ dáadáa sí. ẹ̀jẹ̀ ábìlà mọ́mìnì. àmín. ó ní bẹ́ẹ̀ tó kọjá kọjá mẹ́. ìwọ náà tọ́ wọn máa gbólé yín wọ́n ń ka sí Ọlọ́run. ẹ ọ báwọn yẹn ti lọ lẹ́yìn kọ̀ọ̀kan tá ń yọ ọlọ́run táwọn yẹn wá ń yọ bí ọwọ́. etí kálukú ń ṣe wọ́n máa ń wí o. ẹlòmíín ká àbálí tí wọ́n nílé wí lójú rẹ̀ wọ́n ti wí lẹ́yìn rẹ̀. ìyàwó dúpẹ́ báyìí. ẹlẹ́kẹ̀ẹ́ta alábìíní àmì tá a fi dá olórí ikú mà òun ni búdùlẹ̀ àmẹ́lì kí ẹ máa láníyàn pé àádá yìí lásán yìí nìkan kọ́ máa bẹ lọ́kàn yàn. wọ́n máa ní orí bá ti sin lọ́hùn. wọ́n máa ní orí bá ti lé àlìkìyàmà àlìámẹ̀l àfẹ́lówó àlìámẹ̀l àfẹ́lọ́lá àlìámẹ̀l àfẹ́nípò àlìámẹ̀l àfẹ́lágbèga àlìámẹ̀l mo fẹ́ kọ́ ọmọ mi ó kàwé àní ọmọ kàwé o àmọ́ má fi tọ́lọ́ lẹ̀. ó lè rúkà. La ilaha illallah. ọdún náà tó náà ìbá wà láwá. àgbàkàlà àṣẹlẹ̀ láti ráyé. a sì mú mi ní gbogbo ilẹ̀ àmàlì gbogbo ẹni tó bá bá ti tú ọkàn rẹ̀ o àdáadáa yìí ní bá ń bẹnu ọkàn rẹ̀ kò sọ́nù kò máa ronú bí ó ti rí àwọn ọlọ́wọ́n bá rí eléyìí ikú ló ń tọ̀. La ilaha illallah. gbọ́dọ̀ wá yìí bọ́bá dúpẹ́ fa ẹ wá fásitì tí yín lẹ̀ ẹ̀yẹ́ wá gbọ́rọ̀ Ọlọ́run tàdérú wa lẹ́lẹ́ ní òkúti ẹ̀yẹ́ ọ̀káyékúnnù káyékúnnù ẹ̀ fi ń ṣe léyìí. wọ́n rúkà. afáàní ọgbọ́n fọwọ́ ìfẹ̀mí ayé tó ń ṣe lọ́wọ́ báyìí. ọdún náà tó. ẹ bá ń ké dáadáa. náà ìbá wà láwá. afáàní ọ̀sàkíyèsí ara rẹ̀ ó múlò kàkọ́ ni màá dán ọ láyé bá ń wà láwá. gbogbo ọjọ́ ayé rẹ̀ ọ̀sán ayé rẹ̀ òru ayé rẹ̀ fóònù ló fi tẹ̀ o. àsìkò kìyà múlẹ̀ yẹn ló máa tẹ fóònù. La ilaha illallah. lọ́mọ wá chat yọmọ browse bí ti wọ YouTube Instagram àbí kí ẹ tó ń pè wọ́n gbà pé Facebook gbogbo ẹ̀ náà máa wọ̀. àbọ̀dé àsìkò rẹ̀ ń lo mọ́ olówó. wọ́n rúkà pẹ̀lú àjọ náà ìbá wà láwá. aláàbò mẹ́rin ẹnìkan ò sí ní dọ̀rọ̀ Ọlọ́run láyé kọ́ lọ́ọ́ má ti gbé bọ́ọ̀lù sí àsìkò rẹ̀. ẹ̀yin yá wa ìyá àbàdàn kò ní bàjẹ́ fún ilé láyé. ka annakala tasiru láti ha. gbogbo àwọn abiyamọ ayé táwọn ìyẹn tí wọ́n gbàgbọ́ bẹ́ẹ̀ ṣe fún yìí ẹ tẹ́wọ̀ rẹ̀ agbègbè Ọlọ́run ní tó ń bàjẹ́ fún aláìláyé. àmín. ẹ̀ ṣe àmì dáadáa. àmín. ń bọ̀ wá lẹ́rọ̀ lẹ́yìn gba àwọn jàmáà mi ni wọ́n ń débi àfà ẹja sí wàásù lẹ́yìn kí wọ́n máa fi báyìí lè yàn yàrá wò lálẹ́ kìí àmà pé àwọn ọmọ rẹ̀ náà sí wàásù yìí. àkọ́kọ́ àlàmísì wọn ìwọ́n bọ̀ wá lè yábàdàn wá ní àásìnmi lónìí àbá àsìnmi wọ́n ní ìyá ẹnu kọ́fẹ́tì mi sọ̀rọ̀ bí àwọn Yorùbá alágbàbọ̀ lẹ́yìn ẹnu nígbà ẹjọ́ tó yí àwọn kú ẹ̀dùn irú àti olè wá ṣe rí ẹ̀rẹ̀mí ọ̀gbọ́n ọ̀yẹ́ débẹ̀ òun rò pé bá bá kọ́ àgbò níjẹ yóò wá jẹ́ kí ìyá tún wá padà wáyé Ọlọ́run sì ṣe wọn náà ti fún wa níyà padà dúpẹ́ jàmá ni. alhamdulillah. ìyá wa kú níjọ́ Monday ìyá wa tún wá dé padà lánàá Àlàbá. ṣe pariwo lọ́wọ́ jàmá. ọ̀ọ́nùkà. a sì ní bọ́ mẹ́rin ìyá àbàlẹ́ wa ń di ní pé àbá àṣẹ àwọn jàmá ní pé ká wá ìyẹn jẹ́ wíìgì ìyá wa náà dáa ti gbọ́
wàláyé gbogbo rẹ̀ mímì ní pé àwọn ìyá yìí fẹ́ pé látàárọ̀ àwọn náà ni wọ́n ń dààmú ẹ̀mọ̀ báwọ̀ lọ́rin àdáná sàárà ọ̀bọ̀ àwọn náà wọ́n ń ṣe látàárọ̀ tí ìyá yóò yíwọ́ báyìí nígbà mọ́ kàn wọ́n ilé ẹ̀ka wọn ní ìyá kò ní bàjẹ́ fún yín láéláé. kò ní máa dọ́ lórí máa wà láwà. wàlọ́ọ̀yì tọ́pìkì tí mo pèpìà kọ́ yìí láti kẹ́bí ìjẹ́ ẹ̀fà ní tí pèpìà tọ́pìkì tí mo fẹ́ sọ̀rọ̀ lórí lónìí. tọ́pìkì mi tẹ́lẹ̀ ní aláàánú hukumu òfin ìsìlámì. mo rí kí wọ́n gba ẹrí gbogbo ayé kìí sí ayé nìkan o táwọn yẹn máa ń ṣépè wọ́n tí wọ́n tún ṣépè fáwọn àfáà náà. mo wá rí pé èpè pọ̀ mo wá fẹ́ sọ̀rọ̀ nípa èpè àmọ́ mo wá rò bí àkọlá máa yá wa wọ́n kò sí sẹ́ni tí kálukú wọn kò sẹ́ni tí sábà ṣépè wọ́n gba ọkùnrin kò sẹ́ni tí ì ṣépè mo wá lọ́dẹ ẹja sọ ọ́ dídó méjò. ka anakala tasimu láti ayé. àwọn ọmọ mẹ́rin kúrò kò yà fún àṣìlẹ̀ aráfà tó ti pè fọmọ kéwù rẹ̀ aráfà àfà àyì tó ti pè fọmọ kéwù rẹ̀ àrọ́ gà tó ti pè fọmọ òbí mélòó òbí ni ọ̀fẹ́ ẹsẹ̀ pè fọmọ ẹ̀ mọ́bi tá a bá yé dé yìí mélòó mo ti kà mọ́ mẹ́rin bóòtù lè amẹ́lì àdá ayé ìjọba ti rẹ̀ ní máa ti àdá ọ̀rọ̀ ìpé kíjọ́ mẹ́jọ àdá ayé anábì ní ẹbá ló ń tọ̀ eléri ikú ló ń tọ̀. ẹlẹ́ẹ̀kẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó lè mọ́ mẹ́rin ọ̀wọ́ ni ẹlẹ́ẹ̀kẹ́ ọ̀ni òkú dùnìyà ìfẹ́ ayé la ilaha illallah. wàhálùkà la ilaha illallah. kọ́ni máa dọ́ lọ́rùn bá wà láwà. kí gbogbo zumura ti kó bí ayé lẹ́kàn púpọ̀ jù ayé wọn náà ló kú bá anabi jíjọ pẹ̀ bá ń pariwo anabi dáadáa. sallallahu alaihi wasallam. abiya anabi ní èyí sábẹ́ mi ẹ̀yà àyùmọ̀ mi kìí ṣe pósì kìí ṣe píọ́sì nígbà mẹ́nu jẹ́ fún yín kẹ́ ẹ jólósì ọ̀bà mẹ́nu jẹ́ ẹ ẹ̀ gbọ́ anabi ní kẹ́ ẹ jẹun àárọ̀ kẹ́ ẹ má rí tọ̀sán jẹ ọ̀bẹ ní anabi nínú jẹ. sallallahu alaihi wasallam. kẹ́ ẹ jẹun alẹ́ kẹ́ bá nìta lọ́jọ́ ọ̀bà mi ló jẹ́ lára ẹ̀ bá tọrọ wọ́n fún yín tí gbogbo yóò lówó ẹ̀ bá tọrọ lá fún yín àmọ́ ètè ń bà mí lẹ́rù ètè ń bà mí nínú jẹ́ nínú yín ni pé gbogbo àwọn tó ti lówó síwájú yín kò sẹ́ni ó lówó tí ò rí bínú ọlọ́run bówó ọba dójú ẹ̀ lọ́yàwó ẹlòmíì mẹ́kọ̀ọ́ mọ́ sí náà ṣe àìlówó lọ́nà tíjọ́ bẹ́ẹ̀ sí náà ẹlòmíì ọmọ tí mu àìlówó lọ́wọ́ ni ẹlòmíì èsè bájì ẹlòmíì ọgbẹ́ máa ní àlọ́jáde orúkọ àti ẹlòmíì ọmọ bẹ àìtí ìlówó nu báwa ti jẹ́ wàyí tá a mọ̀ wára wàyí àwọn àyè kọ̀ọ̀kẹ́ ń bẹ́ lọ́rin yìí táwọ̀ ọ̀mà láti ijọ́ tí ti ń bẹ báyìí mọ́mọ́ tó bright ni ìrìn àjò kan débi délẹ̀ lẹ́ẹ̀ka ṣoṣo kí ni mo lè ṣe ń bẹ̀ òun ni wípé mo fẹ́ síìmù mi bàjẹ́ mo wá fẹ́ tún un ṣe síìmù fóònù mi bàjẹ́ wọ́n á níbẹ̀ láti ṣe ìyẹn náà mo débẹ̀ àmọ́ nígbà wọn táyà máa ń gbẹ táyà máa ń fa báskẹ́ẹ̀tì táyà máa ń fa kẹ́ni wọn ènìyàn lọ́bẹ̀. Sallallahu alaihi wasallam. Ìjọba ti bá fi ayé níbẹ̀. Ẹ wo bí ìyá wa, ìyá aláwo bí wọ́n ti gbànú ayé tó wọ́n fàyè lẹ̀ àti wọ́n fàyè lẹ̀. Wọ́n àti lọ́jọ́ bá wa náà o, àwọn náà fàyè lẹ̀ ẹjọ́ kan o. Á fàyè lẹ̀ ẹjọ́ kan o. Bọ́ọ̀ bá lówó nú ayé, bọ́ọ̀ bá fowó lè wọ́ padà fi ó lẹ̀ ẹjọ́ kan o.
bọ̀ọ̀bá lọ́lá bọ̀ọ̀bá fọlálẹ̀ ọlọ́fin ọlọ́jọ́ kan o. bọ̀ọ̀bá nípò bọ̀ọ̀bá fi kó lẹ̀ igi ó fi ọlọ́jọ́ kan o. ọmọ mi ọmọ rẹ ọ̀wájú ọlọ́lọ́sìn nígbà kú dé àwọn ọmọ yàrá làbàdókò yìí àmàrí yàrá gbálẹ̀ lọ́wọ́ màláíkà kú. wọ́n wá ń sọ lónìí àwọn àfóńtà náà ń sọ lónìí pé gbogbo àṣírí ilé ń tà lọ́la fáwọn àgbàlagbòrò kó tẹ́yẹ́ lóòótọ́ ni kìí pàṣírí tíra lẹ́ni wọ́n rò pé nǹkan bẹ lábẹ́ kẹ́ máa kó wa tákàdájọ́ tákàdá gangan kọ́ làṣírí ìtàn pè láṣírí làṣẹ máa lọ lè wí yọ̀ máa ṣẹ lẹ́ni kó tákàdájọ́ kọ̀ dá gángan mú nígbà tí ìsìn ní àwọn àgbàlagbò sí mbẹ̀ báwọn àgbàlagbòrò bọ́ ti di gbogbo ẹ̀ tó wọn máa rí yàrá ògbálẹ̀ lọ́wọ́ kú bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn màrí olè gbọ́ ọ́nà lẹ́jọ́ tó bá dé òkú. Ànábì Ìsá ó ní mo rí Ọlọ́run bá gbé àwòrán ayé ọwọ́ sọ di obìnrin ayé ta wà nù ayé yìí. Ànábì Ìsá Ọlọ́run sọ ayé di obìnrin ọwọ́ gbé wá dọ̀mí mọ́ wá pàdé èmi àtàyé àsọ̀rọ̀. Ó ní rọ̀ dùn níyà àwọn àbá wọ́n ní Ìsá ó ní rọ̀ dùn níyà Ànábì Ìsá ó rí ayé fi súrọ́tì àjúùsì ńgbà tí ó rí orí láwòrán obìnrin. Allah. Obìnrin ló gbé wá. Obìnrin. Wọ́n ní àléyá min kulli zina. Nígbà tí wọ́n ní ìzọwọ́ arúgbìn dáwé. Àléyá min kulli zina. Obìnrin tó dayé. Ayé mi bá yóò ọkọ̀ wa fáyìn ọ̀sọ̀sọ̀ ọ̀rẹ́wà púpọ̀. Ànábì Ìsá alájọ́ ti ń bẹ́nu ayé. Èèyàn pàdé èèyàn bí tiẹ̀. Láìlá ilé wọ̀ ẹ̀gbọ́n ni wọ́n kí n bọ́ tẹ̀lé. Ìyá lọ́fìlà bùtàmẹ́dì. Àwọn àfà wọ́n ní kí n pariwo fún gbogbo ìjọba wọlé yìí. Wọ́n ní yá gáfìlà bí tàmáàdì. Mo pe gbogbo wọn tó ti fàfún pìyè. O ti gbàgbé pọ̀ máa kú. O ti gbàgbé pọ̀ máa sèṣùn oníwájú ọlọ́wọ́ ọba. Ìyá yìí kálọ̀ hàrà zàlálì. Àwọn níbi ìyáwì. Erémadé yìí pọ̀. Ebùdá ní ìdá ìgbà ti tó. Lúdò tẹ́ ìgbà ti tó. Gbogbo náà dáadáa tẹ́ ìgbà ti tó. Abáníká máa là zàlálì. Ọ̀nà àdá tẹ́ ń bá kì í. Ìgbà wo la fẹ́ padà? Ìgbà wo la fẹ́ padà? Gbẹ̀dá alẹ́ ìgbà ìrìnàbí. Abáníká dẹ́rì bó bá di lọ́la àwọn mọ́mìnì. Ọ̀la táwí yẹn sọ̀ ọ̀la jímọ̀ o. Abanigada tó bá di lọ́la. Àlẹ́kà ìnádì. Àlẹ́kà ìnádì wọ́n máa pe kó wa ẹ̀yà wọ́n máa pè yín o lálẹ́ kìí àmọ́ ọ̀nà sàárè o. Yàrá kìí sáàyè káwá ni. Àwọn ìgbọ́n mẹ́rin ìdá tọ́wọ́ ìlànà ṣùgbọ́n àdàdà fún ni. Ìdá tọ́wọ́ ìlànà ṣùgbọ́n àdàdà fún ni. Bàbá sọ̀kúta ibi wọ́n ti bẹ̀rẹ̀ sí ni máa pè wá nù ẹ̀yin bàbá wa ẹ̀yin yá wa. Ibi ẹ̀bẹ̀ ti ń gbókùn ti kú kalẹ̀ wọn. Ẹ̀mí ti kú lára wọn wá kú bọ́dì. Bọ́dì tó wá jòkó ni. Táwọn wá rí bọ́dì. Táwọn wo bọ́dì. Ẹ̀mí àwọn adúlọ̀ kankan yọmọ wá wò. Yọmọ wọ ẹjọ́ ọkọ̀ wọlé. Òkú ọmọ wa pariwo àwọn ọmọ. Lágbájọ́ ọmọ mi o. Làkásẹ̀gbẹ̀ ọmọ mi o. Àwọn ọmọ ẹgbẹ́ ọ̀dá ìwọlé ti lágbájá o. Òkú ọmọ wa pariwo pé ọlá ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ̀rọ agbápá yìí ó ti rẹra mo wíìkì àmọ́ àlè ìgbọ́mọ̀. Bàbá àwọ̀ ẹ̀kú
bẹ̀rẹ̀ àyùwọ̀ lábòkù kò òkú ọmọ sọ̀rọ̀ pé ẹ fọ́ dáadáa bẹ́ẹ̀ bá fọ́ dáadáa ìwẹ̀ gbẹ̀yìn náà ní ilé ìwé fúnra mi ẹ fọ́ dáadáa torí pé tó kú ọ̀bá má kò nira nù ọlọ́run yàrá ẹ̀kọ́ wa ọwọ́ tí mo kọ́ ní bàjẹ́ fún yín láyé Amina. yàrá ẹ̀kọ́ ọwọ́ tàdí ọwọ́ wọ́n gbé òkú ọmọ ní ẹgbẹ̀mí dáadáa ẹjẹ́ mọ́ awọ sọfọ́kù awọ àwọ̀ tẹ́lẹ̀ bọ́bá gba fòkùtù ẹ wọ̀ ẹ bá gbọ́dọ̀ wọ́n ké bóyá náà. wàláyé pẹ̀lú wọn bá tọ́lọ̀ fún wa rí ẹnì kẹ́lì yẹn lọ́wọ́. Amina. nínú àti tọ́lọ̀ tá àmì tẹ́ ẹ fi máa ń mọ̀ ní pé bókù bá kú òkú mùsùlùmí yẹn láre kó tó di fún ògbé ńlẹ̀. yà ọ̀rá rè wàláyé wọ̀rá rè. bàbá wa gbòkú síwájú táwa ń kírun òkú ọmọ wa parọ́ pé ìmáàmù ẹ bá ń ṣàdúrà dáadáa àmọ́ ìmáàmù ọ̀gbọ́n mọ́ mọ́mọ́ ẹ̀ kan jù ẹ tọrọ fún mi ẹ gbà mí lẹ̀ ìgbàlẹ́gbẹ̀ẹ́ náà ni ẹ lè kírun yìí lè kí fúnra mi ẹ bá ń kí dáadáa. ẹ bá ti wá gbé lọ ẹ bá ti sàárè ẹ bá ń gbé lọ òkú ọmọ àbúyé wọn ń gbé mi lọnù ilé oníhà kan èmi nìkan ní màá gbébẹ ọmọ òní sí ń bẹ ìyàwó ò sí ń bẹ ẹbí ò sí ń bẹ ààrẹ ò sí ń bẹ ilé ètò ilé àkèké ilé mọ́nàmọ́ná ilé ìgbẹ́ni sàárè òkú ọmọ wa bẹ̀rù pé ìwọ ọmọ ọmọ tí ó jẹ́ tèmi lẹ́ ń gbé mi lọ yìí. rọ agbókù sí ẹsẹ̀ ẹtẹ náà ẹ wá ta pákòkò ẹ wá sábẹ́ ẹ wá kó mẹ́ wọ́n ní irun dẹ́tì ilé ìrù òun ilé alíbádá ni bẹ́ẹ̀ má ti wá padà tán o ẹ̀mí tó ti bọ́ lára òkú tẹ́lẹ̀ wọn á tẹ̀lé òun padà. Lẹ́jà àmì ló kẹ́rù ọjọ́ yìí àwọn tẹ̀lé mọ́ mi òkú wa mẹ́ nínú sàárè yà àwọn imú kárù mọ̀lẹ́kà tá a gbé mọ́ kárù wá dé. wọ́n nàjú. àti mọ̀lẹ́kà tá a gbé nàkírù wá méjì wá dé mọ̀lẹ́kà ọlọ́run wá méjì. wọ́n sì fún bá nínú àwọn eríkèéríkèé ara padà níbi èdè èyí tí ó wúlò fún nínú sàárè náà lọ́wọ́ wáyé expand sàárè náà yóò fẹ̀ díẹ̀. ọ̀yọ́ ní ara mi ọgbọ́n ọmọ yóò fẹ́ mú ọwọ́ yóò fẹ́ fi ti bá kó ń pé wòlé yìí ní gbogbo wa yìí orósù tẹ́lẹ̀ ni yé ní ara mi yìí amúlẹ́kọ̀ ọjà káì wọ́n jà jẹmọ́. wọ́n kò dé mi yìí. àyàdà yóò kiri jù wọ́n yóò kí i dáná yìí àwọn ọmọlẹ́kà méjì náà wọ́n á dá òkú jòkó wọ́n á ní ìdílé jòkó lọ́wọ́ fà làwọn àfáà ní bàbá sìnkú tán àmọ́ tú aṣọ tẹ́ ẹ fi di òkú ni ẹ tú gàrí ẹ tú gbàsẹ̀ ẹ wá tẹ̀ ẹ yí ó tẹ̀ díẹ̀ torí gbà kọ́ bá fẹ́ dìde kó lè rí ibi tú dáadáa. wọ́n wá bá wọn abẹ́lòkú wọ́n bá àdàmà yàkúlù yẹsẹ̀ aláàlì. wọ́n bá àdàmà yàkúlù yẹsẹ̀ aláàlì. ọ̀sẹ̀ mọ́mìnì tó kúrò tí wọ́n jòkó tẹ́lẹ̀ sí aláàlì ọmọ wa bí àwọn bí rí. àwọn bí gbogbo ayé àwọn náà òkú ni wá òkú gbogbo wa o. àwọn bí màláíkà Múnkàrù àti Nàkírù yóò bí ní ẹbí wọlé. àwọn bí yóò bí ọgbẹ́ ìta lọ́wọ́ wọn bá wa. wọ́n bí mi sẹ́líbà. àwọn bèrè pé ta ẹ̀sìn wo lẹ́ ń sìn ẹ̀sìn wo lẹ́ ń sìn gan. wà á nàbí yìí ní kéyìí yìí bá. wà á nàbí ọjọ́ yìí. tala nàbí rẹ̀ wọ́n bèrè. tíra wọ lọ máa ké. gbọ̀n kíkúlà rẹ̀ wọ́n bèrè. ẹ wá jẹ ẹ ajọ gbéra ẹlòmíì nílá káyì rẹ̀ gbárí gan. yọ̀ọ̀nà ẹ̀mí gbá ẹ̀mọ́ gbárí kọjá báyẹn. màá lu ọgbọ́n fún àmàlẹ́kà. àdúró ọ̀kan bẹ́ẹ̀ lọ́wọ́ àmàlẹ́kà báyìí. gbọ́ ọ̀sẹ̀ lè parọ́ bó bá kọ́ kókò n bá kọ́ gbà ká fún ọ ní ẹnu náà ẹni ló sì wọ́sẹ̀ gbẹ̀kẹ̀. wàbí ní sẹ́líbà. látẹ̀kí tọ́lá àbí dùnìyà. látẹ̀kí tọ́lá àbí dùnìyà. ọmọ mi ni ó ti padà síbẹ̀ abáni látẹ̀kí tọ́lá àbí dùnìyà abáni ẹ̀ má gbà tàjẹ́ ayé o. wàlẹ́ ìsàlí ìdánù ìgbàgbọ́. ọmọ mi ni dáhọ̀ ni o pè é kọ́ máa jẹ́ kàbáwù lẹ́sìn.
tó wá sí lọ́hùn abáni má gbàtẹ̀dé ayé o. Fàlẹ́ sàyè dára ìbàkọ́. Fàlẹ́ sàyè dára ìbàkọ́. Fàlẹ́ sàyè dára ìbàkọ́. Ọba kí àwọn ọlọ́yẹ̀ gbà. Àmín. Ẹ̀sìn àmì dáadáa. Àmín. Fàlẹ́ sàyè dára ìbàkọ́. Fàlẹ́ sàyè dára ìbàkọ́. Ẹ̀yin ibẹ̀ ni fàlẹ́ sàyè dára ìbàkọ́. Fàlẹ́ sàyè dára ìbàkọ́. Ayé túmọ̀ rẹ̀ ní pé ayé ìsìn náà máa gbé lọ gbére. Ayé nígbà. Mọ̀mọ́ ní ìmọ̀ nsọ́ yìí nígbà rẹ̀. Àdẹ́rù. Ẹ̀rọ abáni àdáàrú. Ọba àwọn mìíràn kó ní gbogbo ẹni máa rí ìtàdé mo ti rà wọ́n ní mẹ́wàá yìí mi yìí o. Masha Allah. Abáni àdáàrú ó ní ẹ̀rí ní táwọn máa gbé lọ gbére. Àwọn ọmọ mìíràn èyí táwọn máa gbé lọ gbére. Òun ni dẹ́rù ní ìkúrọ́. Òun ni ilé tàlìkìyámà. Òun la máa gbé lọ gbére. Fàdúrì fi ibù níyàní. Abáni wọn ìpalẹ̀ má lè kí á máa kàlá táyé. Yóò fi palẹ̀ máa lè kí á máa. Àwọn fi hàn palẹ̀ máa lè kí á máa. Àwọn fáwọn palẹ̀ máa lè kí á máa. Israẹli adé palẹ̀ máa lè kí á máa. Ọ̀rọ̀ rí adé palẹ̀ máa lè kí á máa. Ìwà rí adé palẹ̀ máa lè kí á máa. Kántẹ́bísì adé palẹ̀ máa lè kí á máa. Irú ìjòkó tẹ̀ ìjòkó yìí, àlè kí á máa lè fẹ́ palẹ̀ máa kalẹ̀. Allah. La ilaha illallah, la ilaha illallah. Àwùná àṣírí. Àfà ó ní gbogbo ẹ̀yọ́ ọmọ ọdún mẹ́wàá. Tawassalu bil khayri fima bainakum. Abáni tàwọn sọ mi lè xẹ́yìn ní má bẹ̀yẹ lẹ́pọ̀. Bẹ́ẹ̀ bá tilẹ̀ àrẹ ara yín tó dáná ẹ má sọ. Wal khayru la shakka data min ash-shajari qadibana. A ti bọ́ mẹ́rin, a ti ń bọ̀ nù ọ́, pété ń bọ̀ látòkè nù. Abáni iṣẹ́ rẹ̀ tẹ́rì ni. Ntìyàn bá fi kọ́ra láti kékeré ní ọ̀bà rẹ̀ dàgbà. Lọ́fà bàbá mi pàṣẹ bá Yorùbá nàbì ni. Sallallahu alayhi wa sallam. Àyìnbíyà mo ní àwọn ọlọ́dà kó bí sọ láti. Àyìnbíyà máa pa ọmọ yẹn láti ẹ̀ka máa kírun. Wà á wọn àbúná o sábọ́n ọmọ ìjọba ọdún méje. Ọmọ ọdún méje yẹn ti máa pa láti ẹ̀ka máa kírun. Wàdìrì bọ́ àlẹ́yà. Bàbá wọn gbàmọ ọdún mẹ́wàá tí wọn bá ti máa ń pàtàkì ẹ máa lù wọ́n lérí ẹ̀. Wà wọn àbúná wà á ṣí ìsìnìínà. Ẹ̀wọ̀n ọdún mẹ́wàá láfa wá dákun. Ọmọ ọdún mẹ́wàá, happy birthday to you. Ẹ máa ń ṣe birthday ọmọ ọdún mẹ́wàá. Bó o ti ń lékún lọ́dún lọ́jọ́ ni bẹ́ẹ̀ lọ́jọ́ kú rẹ̀ náà ń súnmọ́ wéréwéré. Àbúrò àìṣirí náà dúdú. Ọ̀yà àbúrò àìṣirí náà ọ̀yà ìtọ̀ pé ní àbúrò wọ́n ti ṣe àsìkò àlùfù nìdá mẹ́rin. Àbúrò àìṣirí náà dúdú. Ó ní mo pe gbogbo ẹ̀yọ́ ọmọ 20 ẹ̀yọ́ ọmọ 20 ọdún afánijì du abẹ́rẹ́ ẹ̀lò lè gbìyànjú ẹ̀ palẹ̀ mọ́kalẹ̀. Wọ́n ṣẹ́gi lè mú ṣàbàbà kan. Àfáàlẹ́ àìgbà náà lọ́dọ́ máa dé egbò dèsí ọ̀la. Àṣìtẹ́gì ni mo ṣàbàbà kan abáni máa fi ọ̀dọ́ rẹ̀ má fi bàdúgbò jẹ. Máa dábàá búzílẹ̀ ṣe ìbátì. Làkọ́ tí bá wáyà nù. Làkọ́ tí bá wáyà nù. Àwọn ìwé mẹ́rin ẹ̀gbọ́n ọ̀dọ́ rẹ̀ ọmọ 20 má fi bẹ́ẹ̀ kó báwọn èèyàn. Má fi mutí, má fi jalè, má fi dàdúgbò rú, má yàdàgbò rú. Ọmọ àgbàdì mọ̀láyíkà kóde lọ́dọ́ rẹ̀ máa kọ́ mọ́mìnì. Yẹ́nlẹ̀ sàlásínà. Abáníyà àwọn ọmọ 30. Báàdìrì yẹ́nlẹ̀ tábì ìfọwọ́gbàmà. Láti mànáyà bàbítàtà. Àyẹ̀wòkúnlọ́ yàtí mànáyà bàbítàtà. Bàtú òwúlé mọ̀ká. Ẹ bá ń pa wọ́n ọ̀bá dáadáa jàmá tó ń lọ. Ẹ bá ń pa wọ́n ọ̀bá dáadáa jàmá. Yẹ́nlẹ̀ sàlásínà. Àfà olùmọ̀ pé ọmọ 30 ẹ̀yàn ọgbọ̀n ọdún abẹ́ẹ̀kọ́ ni. Ọgbọ̀n ọdún ẹ̀yìn ìyá wa. Ẹ máa gbé 30 àbálẹ̀ iná ní ti yín dẹ́gbà o. Báàdìrì yẹ́nlẹ̀ tábì ìfọwọ́gbàmà. Àfáàní bẹ́ẹ̀ ní àfáàní ọ̀yá sàṣà. Yẹ́nlẹ̀ tábì Bàtà fúnpọ̀ ọlọ́run ọba rẹ̀. ìfọwọ́gbàmà. Àfáàní Fàrùbámà ó ṣeéṣe kọjá sí wípé Láti mànáyà bàbítàtà. ikú
lè ṣe mọ́ tí wọ́n yẹ lẹ́nu ọwọ́ ní 30 ní bí àṣìwà lọ́dọ̀ àìdàgbà táàtì ní màá náà yà báyìí dàtà ikú lè yọ ní unexpected ọ̀tún ọ̀gá lójú ìmọ̀ ká. sẹ́yìn ọ̀hún ilé ṣe mọ́ 30 má bá ṣùgbọ́n rẹ̀ má lòlòkulò. wà á ń tà mọ́tà òṣìṣẹ́ àdáyéwákìtì ẹ̀rúnà ilẹ̀ àrùbà àyìnà. ọyẹ́ yìí á ń ta máa wò nínú kàdáyéwákìtì. wà á ń tà mọ́tà òṣìṣẹ́ àdáyéwákìtì. ọ̀sìn mọ́mìnì bí ẹ bá lu ọgbọ́n orí rẹ̀ dé 40 àbá ó ti lò ó kọ́ ní bàlágà àti dàrúnù. bí ẹ bá lò ó pé 40 ìwọ́n ti wá bàbá ní ẹ̀yà káàtó nìyẹn nínú ìsìlámù bàbá lò ó dé 40 òdìdí káàtó lóyún fún àwọn obìnrin dání wákìtì báńkì dáadáa báńkì. wà á ń tà mọ́tà òṣìṣẹ́ àdáyéwákìtì. àbọ̀yá kí ni àwọn ìjàre rẹ̀ tó fẹ́ gbọ́ wọn ọba ìwà torí 40. ẹ̀rúnà ilẹ̀ àrùbà àyìnà. àwọn gbẹgbàjọ lọ́wọ́ agbára ń bẹ àlàáfíà ń bẹ làákàyè ń bẹ ìmọ̀ ń bẹ òye ń bẹ ọlá ń bẹ Ọlọ́run yọ pé kí ló fi ṣe. wà á kọ́ nípa lábìtà àṣùdákà. kó o bá pé 40 kọ́ nípa lákìtà ọ̀ṣun dáka o ti ráyé wá náà. Fasibiki lálẹ́ ìfẹ̀lẹ̀ sáni. ọlọ́pàá ọ̀pẹ ẹ̀yà ọ̀pẹ máa ti pé 40 kò sí tó kùtà ẹ̀kọ́ mọ̀ sí sí ẹ̀rí lọ. àbúrò àkọ́wọ́ sí iná. ẹni wá pé 50 láyé. ọ̀gá àwọn kíkọ́ fúnjú àárín ìsàlẹ̀. ọjà ọmọ ọdún 50 áàdà àsìkò tó pé mi. wọ́n kíkọ́ fúnjú àsìkò tó máa sẹ́yìn padà. àárín ìsàlẹ̀. ọlọ́dún sì náà ọmọ ọdún 50 ti bá ṣe sí náà ibú jẹ́jẹ́. bàtọ́ pé 50 rẹ̀ yóò wá wẹ̀dẹ̀ yóò wá wá gbádá kí gbogbo àdúgbò. ìwọ̀n pẹ̀lú tó sì lálẹ́ 50 years bí ọba múra kù nípa ìlú Ọlọ́run pẹ̀lú ayọ̀ àtàláfíà. fàlẹ́ ìsàbádà ziyadati. ṣé wọ́n ṣe ìwọ́n sì wá lọ́fẹ̀ẹ́ sọ. lẹ́sà ṣé wọ́n bá dà sí yá dàtì bí nǹkan bá ti pé tán alágbájá kí ní ìdí pé mu kò sí dọ́kà tí wàá dùn kí sọ́ọ̀nù kọ́ máa dìbò lóko. àbúrò àsìtìnà. ẹ̀yin ìyá wa kálukú bá dé láyé yìí kálukú wa lọ́lẹ̀ gbé láti kéjì ọjọ́ ìbí rẹ̀ lọ́lẹ̀ wò bóòlù ti pé mẹ́ àbámẹ́ bá gbé ní sí. kúnlẹ̀ nílẹ̀ ìmọ̀ ní aláàzàrẹ̀. àbámẹ́ gbogbo ẹni bá pé 60 inú rẹ̀ mọ̀ láti bí alhamdulillah abẹ́ abamzabẹ́ o bẹ́ẹ̀ ni bàbá àti 60 bàbá akíní kan àti 60 àbájá ọmọ 60 kú náà. mìíràn lílẹ̀ náà ní aláàzàrẹ̀. ọgbà ìyẹn tó yẹ kó máa ṣọ́ra fún ikú jù ẹni máa gbé 60 ni. bàbá àdókòtò ìwòjọ́ ìlẹ̀ ìmọ̀ náà ní àmàlà. àwọn àmàdùn kò sí ẹnì kankan. kòtò agbára ńlá. ọ̀tọ̀ nílẹ̀ ìmọ̀ náà ní àmàlà. ta fún ìyọ̀dá kò ní kú alẹ́ nínú àtọ́kọ́ náwó. àwọn àlùfáà náà bí ẹ bá ń pàgọ́ níbi dáadáa. Allahu alayhi wa sallam. guideline táwọn ibi ilẹ̀ wọn apá mọ̀lù láyé 60 náà ni. 60 àbí 70 ọwọ́ tí wọ́n pé 60 máa palẹ̀ mọ́ gbogbo àlùkù báwọn. àbúrò àṣàbù ayílà. ẹni bá wọ́n gírọ́dẹ̀tì ọ̀hún pé 60 61 62 ọwọ́ tí 70. àfàjẹ iṣu ìmàṣí. bàtú kéde ara kí n gbọ́. àbúrò àṣàbù ayílà. àfà ó ní àgbo gbẹ̀mí bá wá pé 70 nínú ayé. wàá wọ́n fẹ́ ni pé o ti pé sí ọ̀la. jẹ iṣu ìmàṣí bò. ọ̀sẹ̀ gómìnà wọ́n kú ọ̀pẹ ní Jésù lè mà lónìí. jẹ iṣu ìmàlónì. àbáni gbogbo ọmọ lọ́wọ́tì wá bá ó ti pé sí ọ̀la. Jésù lè mà lónìí gbogbo ọmọ ogun kú ó ti pé sára rẹ̀ báwọn. wàá bàbá ní sáyé gẹ́gẹ́ àṣọ́dún. ọ̀sẹ̀ gómìnà ní ìkàbá ti wá dá mọ́ni àgbàdo rẹ̀ ti yanjú. ó ti kéde bó lẹ́ni máa ń pè. ó ti gbó ó ti ta kí ló kàn jàmá. gẹ́gẹ́ àṣọ́dún. àbá gómìnà ìrìn ohun tí ń bẹ lẹ́yìn rẹ̀ ojúmọ́ rẹ̀ ní kó ti gbó. wọ́n yóò sọ̀rọ̀ bí wọ́n. ọmọ ọ̀pàlẹ̀mọ́ rẹ̀ ló kú báwọn 70 dẹ́gbọ̀n. gómìnà ọjọ́ ti lọ́ba ń tó. yẹ́nà sàmánínà. ẹ̀rọ àwòrán ẹni bá pé tì nínú ayé. kúlí
أبناء ثمانين في الدار ماذا تنتصر قد هذا وقت رحيلك àfà ó ní gbogbo ọmọ ẹtì hánà wákìtù rọ̀yìnlíkà àlùkò kọ́ máa lọ́dọ́ wọn ọba ti wá tó. وشعلت Kìbánu ọkọ̀ tó ń kù lálẹ́ kìyà máa wọ́n ti pèpè rẹ̀ kalẹ̀ di ọ́. الله Gbogbo àwọn ọlọ́mọdé láti rí kó sí kò tó wà sí fún wa. أبناء تسعين Àwọn sì lè mú ọdún yìí. Bàbá wa gbọ́dọ̀ yọ orú owó bàbá akẹ́ bàbá wa. آمين Sí àmìnà dáadáa. آمين يا الله Ìjọ ìjọba ọgbọ́n ẹrú kú mọ́ yíyá dọ́lọ́ nǹkan jọ náà. Ojú lọ́rọ̀ pé tó sùn síra wọn. Tí ìyá wa kan kú nílé ìyá wa ilé mọ́rò. Ìyá ogunjọ́ kú ilé mọ́rò wa kánà ilé àgbòrò. Wọ́n wá kú mẹ́. Bàbá wa kọ́lẹ̀ ẹrú ni náà ìgbé ìgbà náà. Àwọn ni wá kírun. Ọ̀kẹ́kẹ́ bí tó gbé ìyá sí tàbí kírun bí ọ̀sẹ̀ mẹ́ta sígbà náà. Láti ilé bálẹ̀ tí wọ́n ti bàbá wa kọ́lẹ̀ ẹrú tí ọmọ ilé bálẹ̀ bàbá wa àgbà ilé bálẹ̀ ájọkọ́lẹ̀ ẹrú. Wọ́n wá gbé wọn kò lè balẹ̀ wọ́n wá ní ká máa gbé wọn bọ̀ wá fídì ilé àgbòrò níbi tí wọ́n ti ṣẹ̀ máa ń mọ̀ tá ti kírun sí ìyá àròkùnjọ́lá ibẹ̀ náà wọ́n tí àwọn náà sì wọ́n ti kírun sí wọn lá. kọ́dà náà tuntun ọ̀rọ̀ ní níkà. gbogbo ọlọ́dáhùn rẹ̀ gbogbo ọlọ́dáhùn rẹ̀. wọ́n ṣá láti owó ìdìbà. ìgbà tá a kò lọ ti rẹ́ nìbá àbáwọn mẹ́rin pápó tí wọ́n fi kápó ti wá sí rẹ́ nìbá. pápó pósì rẹ̀ ó ti rẹ́ nìbá. ní olè tó ń jà lọ́wọ́ àròjọ fọlọ́hún ṣe sì náà ń lórí lóòrò fọlọ́hún ìyó pípa lọ́sọ̀ fọlọ́hún kó ṣe ọtí lọ́sọ̀ fọlọ́hún pé ọtí mọ́ mọ́lẹ́ o bàbá rẹ màmá rẹ àwọn ọjọ́ lójú ṣe tó sọ fọlọ́hún pé ẹjọ́ tó rò mọ́ àìkí ìmọ̀ àkókò lọ́sọ̀ fọlọ́hún àìgbàwẹ̀ ṣe tó rò fọlọ́hún. àbúrò àti sínú. àbá ó ní gbogbo àwọn atabá ti 90. Jere wọ́n máa jere o. Fọ̀kọ́dí kàdábà dàókè àbọ̀. Àbúrò mọ́mìnì, abáni gbogbo ọmọ 90 kọ́dí kàdábà tàwọ̀ kí àgún alátàwọ̀ kí ìwà bá mọ́mìnì kí ẹ̀ ń gbé bẹ́ẹ̀ sáìn. Gbogbo 90 máa ní 90 ni o ti sáìn fún báwọn. Mẹ́yẹ wá pè bọ́ ọ̀gbìn ní abati. Akọ́ni, abẹ́rẹ́ mọ́mìnì ọ̀gbọ́n ẹ̀ ẹ̀ ọmọkùnrin ẹ̀jọ́ máa kẹlẹ́. Mẹ́yẹ wá pè bọ́ ọ̀gbìn ní abati. Wàlẹ́ Bàbá ti 90 kò ní tó tó ọgbọ́n ọmọ àkúrẹ́ yìí lọ́mọ. wọ́n á tẹ̀yẹ́ múra yìí mẹ́à. Ẹni bá wá pín ọgọ́rùn-ún gẹ́rẹ́gẹ́rẹ́. Nàwà bìtúkà. Ábìlì mú mi ní. Ibi ọlọ́run ni ò sí. Wọ́n á ní ọ̀pọ̀lọ́ yọ ní ìjàpá kan bẹ ní Ògbómọ̀ṣọ́. Ìjàpá Ògbómọ̀ṣọ́. Bàbá ìjàpá nù o. Ìwọ̀n bẹ̀rẹ̀ rẹ̀ gùn. Àwọn ọbẹ̀ wọn ń lu ọba kọ̀ọ̀kan wọn yí wọn tó báyìí. Ìjàpá ọ̀pẹ ìjàpá. Àwọn ẹni wọn máa tó pamọ́ lára ìjàpá kò yá wa. Ìjàpá wọn ń pè wọn lọ wọ́n gbà. Ẹ ń lò yín ń lọ tún. Ẹ ń lò yín ń lọ tún. Wọ́n bá fẹ́ rí bàbá yẹn bá bá o. Ẹ lálejò. Wọ́n yóò yìí jáde. Wọ́n àmọ́ gbọ́ ní òsì wò wí fún mi. Wọ́n lọ lọ́jọ́ tí wọ́n máa wẹ̀ ọjọ́ Sátidé ní máa pọ̀ sí. Tí wọ́n wẹ̀ kan lọ́sẹ̀. Wọ́n sì bí pé ìgbà bá o ilẹ̀ ẹ̀jẹ̀. Àbá àwọn ọmọ mi ó ra gbogbo Ògbómọ̀ṣọ́ wọn ní kò sẹ́ni tó bàbá ju ogun wọn lọ l'Ógbómọ̀ṣọ́ wọn ní bàbá ìjàpá bájú máa ń pè l'Ógbómọ̀ṣọ́ nù o bàbá lọ́dọ̀ wọn bájú máa ń pè nù o alàgbà wọn máa ń bẹ̀ alàgbà bájú máa ń pè nù àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ nù ìlú Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ níjọ́ bàjẹ́ ẹ̀jẹ̀ ámìnà abẹ́ àwọn ọmọ mi ní ìlú Ògbómọ̀ṣọ́ ìlú àlùbáríkà ni ìlú àwọn ìdáná l'Ògbómọ̀ṣọ́ lẹ́yìn ìjàpá ọlọ́mọdé ọ̀bàjẹ́. Ọ̀ọ́dàyẹ̀wé ìwé hà. a lè wéwèlè. ìjàpá wa ló lo 400 àbẹ̀bọ̀lì 344 years láyé ọgọ́rùn-ún mẹ́ta àbẹ̀bọ̀lì àtogójì àti mẹ́rin ọdún. La ilaha illallah. ẹ̀yẹ wa ọgọ́rùn-ún mẹ́ta àtogójì àtọgọ́ àtọgọ́ mẹ́rin.
àgbèrè wa àtìjàpá ó kú àbí òkú bóòlù ti wá gbóòtò ní wá fún ayé. wà á tàyà bílà ìmíhà. ẹni bá ti wá gbọmọ ọgọ́rùn ọdún láyé. wọ́n ti hánà wà kìtúkà. abá mọ́mìnì ìyá wa gbà ní ìyá alágbọ̀n abálágbọ̀n ọ̀dálàgbọ̀n náà. Masha Allah. ìyá tó bí bàbá wa dáadáa ni àgbò ìmọ̀ alágbọ̀n ọ̀dẹ́ ìyá òun dàgbà. ìyí ẹ̀ tó wá fi ń lè wọn kọ̀ gbẹ́nu tèmi ẹ̀ tó fi kíní kan lé lẹ́yìn kọ̀ gbẹ́nu tèmi. ọmọ mi ò wọ́ ọlọ́mọ yìí tó jẹ́. bàbá kọ́ gẹ́gẹ́ gbé ilé ńlá yìí. ẹja tó wọ́n bá nínú èrè ayé ni kẹ́mi yòókùn. Allah. abáwọn mẹ́rin nínú èrè ayé ni kẹ́mi yòókùn. ẹ wá já tẹ́wọ́. má lọ ilé fa abalẹ̀ tó wà wọ́n rẹ̀ ló dó sí. pé bàbá tẹ wá dúró yìí. àwa ń wí ilé ẹ̀gbọ́ nínú ọ̀rọ̀ lóhùn. bí ẹ bá bá a lé báyìí bá lè bá a ṣe wá sí tọ́tọ́ kéwú tẹ́ yóò wà ní kálukú tẹ́wọ́. àwọn kàmánu dìrì wàfúkà pírí bàbá wí gbà wí wàfúkà. wàfúkà pírí. yàrá ìlú bíra àmàtẹ́. látòní lọ́mọ wáyé máyà mọ́ o ọmọ wa palẹ̀ má lè kí á mà kalẹ̀ kó lè bá aláàmú ọlọ́run ọ̀rọ̀ lè kí á mà lámà gbé lọ gbére. wàhúkà ọkùnrin dì í. ọlọ́run gbogbo ọ̀dẹ̀kùn ayé wa mọ̀sá tún wá sílẹ̀. yàrá nínú bíra àti. ẹni yàrá yìí mú ẹyin lè jẹ máa. yàrá mímọ́. ẹ̀tọ́ ẹni yàrá yìí mú. yàrá mímọ́. ẹni yàrá yìí mú. yàrá ìlànà. àti àyè mọ̀ ya ibi ọmọ làbá kẹ́yà láwù. wà á ti rà máa yá. ìyá àtúntò ọjà mọ́lá. àtúntò aláyà. àtúntò aláyà. yá àtúntò ọjà mọ́lá. kálukọ́ tẹ́wọ́ ká dàníyà. kálukọ́ tẹ́wọ́ kọ́ dàníyà. olùwà bọ́lá lórí abíbí ọ. àbọ̀lábọ̀dì tó nà ọ́ láàrin bí kankan tó wá bíbí ọ. ìyá wa gbà tábí dọ̀dọ̀ dákọ̀ wọn Ummu Kulthum ìyá aláwọ̀ ìwọ lọ dá wọn o sì gbà wọn lọ́wọ́ wọn nígbà tá a rò kàn. ọlọ́run dákun mọ́kùn láti bí àjẹ wọn o. àmín. ẹ̀yin àti àmọ́ ẹ̀ bá ń ṣe àmínà dáadáa. àmín. ọlọ́run bá a yọ lọ sí wọn. àmín. ẹni Allahumma. Allahumma. dákùnmá òye ni Allahumma. Allahumma. ighfir laha. اغفر لها warhamha. وارحمها وتجاوز عن سيئاتها. عن سيئاتها. ويا صلى abájàmọ́lù dínì kálukú wá tẹ́ ọ̀rẹ́ bọ́ ọ̀rẹ́ kúrẹ́ wọn wá wò. ní Allahumma ilẹ̀. Allahumma rahmataka. rahmataka. àrìjú. àrìjú. fala takilni. fala takilni. ila nafsi. ila nafsi. طرفة عيني. طرفة عيني. وأصلح لي. وأصلح لي. شأني. شأني. كله. ولا إله إلا أنت. لا إله إلا أنت. لا إله إلا أنت. لا إله إلا أنت. قول يا جاكل على كل لا
wí sọ̀rọ̀